Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Mo dúpẹ́ o, ọba tó lò ní ọjọ́ mọ́lá. Mo dúpẹ́ o, ẹ̀jẹ̀ jọ̀kọ́. Mo dúpẹ́ o, ọba tó lò ní ọjọ́ mọ́lá. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ o, lọ síwájú òkun lálọ́, akẹ́yìn òkun lábọ̀. Ọlọ́run alágbára tí kì í kágbádá mọ́ra kó tó ṣẹ́gun. Èmi òkúrẹ́ lẹ́dùn máa lè ọba tó fojoojúmọ́ ṣe tárí. Apani ajínigbé òkè tí mi lẹ̀ ní wùkẹ́wùkẹ́. Ọba tó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ṣàìmọ̀ yẹn gbẹgbẹ̀rún àlàńsọ. Ọba tó dá wá sí, ọba tó dẹ́yìn sí. Ọba tí ó jẹ́ kí Nàìjíríà orógun ẹlẹ́sìn mẹ́sìn ẹlẹ́yàmẹ́yà. Ìpínlẹ̀ Ògùn wà lálàáfíà. Àdúgbẹ́ lórí ẹbí. Gbogbo ènìyàn tó ń bẹ níbí ẹ bá ń pariwo pé ó yẹ sọ wípé ẹ ṣe sẹ́ ẹ ṣe sọ pé ẹ ṣe lórí ọkùnrin lórí obìnrin lórí gómìnà wa lórí ààrẹ ìlú lórí àwọn ọkùnrin lórí àwọn obìnrin àti àwọn ọgbẹ́ wa ọlọ́gùrù ìgbẹ́ ọ̀pẹ̀tì lùkàrà bí agbèrè. Ọba tó mo fi ó tọmọ̀lá, mo dúpẹ́ o, ẹ̀jẹ̀ jọ̀kọ́. Mo dúpẹ́ o, ọba tó mo fi ó tọmọ̀lá, mo dúpẹ́ o.
special performance. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.